ẹ jẹ́ n kọ síbí orange àbí ó tún ní ẹlẹ́kejì ó tún jẹ́ omi ọsàn ó la tún pè ní orange. ẹ jẹ́ n fi Yorùbá kọ ó lè yé wa yékéyéké torí Yorùbá là ń lò lórí ìkànnì yìí. ẹ jẹ́ kí n kọ pé alákọ̀ọ́kọ́ níbí tẹrí níbi bí yìí kí lélẹ̀ àwọ̀ ọsàn ló wà ńbẹ̀. ẹlẹ́kejì eléyìí tí wọ́n fi ka lẹ́lẹ́kejì kí ló wà ńbẹ̀ àwọ̀ ọsàn. ǹjẹ́ ẹ rí bí? ẹlẹ́kẹta eléyìí là ń pè ní 3 bands eléyìí dàbí àwọ̀ brown so àwọ̀ brown. tẹ́ bá wá rí ẹlẹ́kẹrin yìí ẹ̀yin wò dáadáa ó dàbí àwọ̀ góòlù àwọ̀ wúrà ẹ ṣeun àwọ̀ wúrà. tá bá wá wò dáadáa eléyìí jẹ́ ìdè kìíní eléyìí tán pè ní first band eléyìí jẹ́ ìdè kejì eléyìí tán pè ní second band eléyìí jẹ́ ìdè kẹta eléyìí tán pè ní third band eléyìí jẹ́ ìdè kẹrin eléyìí tí wọ́n ń pè ní fourth band. tẹ́ bá wo kíní dáadáa máa rí pé ìdè mẹ́rin lóde tí wọ́n sì ní àwọ̀ tiwọn. ìkan àwọ̀ ọsàn, ìkejì àwọ̀ ọsàn, ìkẹta àwọ̀ brown, ìkẹrin àwọ̀ wúrà eléyìí tán pè ní gold. tẹ́ bá wò dáadáa ẹ jẹ́ ká wá wo ohun tí wọ́n túmọ̀ sí. mo dẹ̀ sọ fún wa pé àwọ̀ méjì tó kàn méjì yìí brown yìí àti gold yìí ìkan máa jẹ́ onísọ̀dí púpọ̀ eléyìí tán pè ní multiplier onísọ̀dí púpọ̀ ní eléyìí multiplier by onísọ̀dí púpọ̀ ní ìlọ́po mẹ́wàá jẹ́ pé multiplier by 10 times 10 eléyìí wá jẹ́ ìfaradà eléyìí tán pè ní tolerance ìfaradà ní ìkẹrin. so tá bá wò dáadáa báyìí eléyìí tó jẹ́ oní àkámọ́ mẹ́rin yìí 4 bands yìí ẹ jẹ́ kí n wá lọ wo tébù tí mo ti pèsè fún wa. ẹ jẹ́ ká tébù tí mo pèsè fún wa lélẹ́yìí fúnra mi ni mo ṣe kó lè yé wa yékéyéké. lálákọ̀ọ́kọ́ náà tẹ́ bá wo alákọ̀ọ́kọ́ ń bí ní àwọn ìdè kìíní ìdè àkọ́kọ́ eléyìí tí wọ́n ń pè ní first band gbogbo àwọ̀ tó wà níbi bí yìí àwọ̀ dúdú àwọ̀ brown àwọ̀ pupa àwọ̀ ọsàn àwọ̀ yẹ́lò àwọ̀ ewé àwọ̀ búlù àwọ̀ omi aró àwọ̀ aró àwọ̀ eérú àti àwọ̀ funfun. tẹ́ bá wò dáadáa gbogbo wọn ni wọ́n ní nǹkan ní iwájú wọn àwọn nọ́mbà kan wà ní iwájú wọn. tẹ́ bá wo àwọ̀ dúdú òdo ní ìtóní àwọ̀ brown ẹyọ̀kan àwọ̀ pupa méjì àwọ̀ ọsàn mẹ́ta àwọ̀ yẹ́lò mẹ́rin àwọ̀ ewé márùn àwọ̀ búlù mẹ́fà àwọ̀ aró méje àwọ̀ eérú mẹ́jọ àwọ̀ funfun mẹ́sàn. ìtumọ̀ eléyìí ni pé gbogbo bí tẹ́ bá ti rí àwọ̀ dúdú ẹ máa kà sí pé òfo ló ní. gbogbo bí tẹ́ bá ti rí àwọ̀ brown ẹ máa kà sí pé ẹyọ̀kan ló ní. gbogbo tẹ́ bá ti rí àwọ̀ pupa ó túmọ̀ sí pé méjì ni. tẹ́ bá ti rí ọsàn mẹ́ta yẹ́lò mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ ká wá lo àpẹẹrẹ tá a ní nílẹ̀. tẹ́ bá dẹ̀ wò kejì náà ẹ wo ìdè kejì ó fara pẹ́ ìdè kìíní ìdè kẹta ó fara pẹ́ ìdè kìíní. gbogbo àwọn àwọ̀ yẹn ni wọ́n ní ìtumọ̀ ni wọ́n ní nọ́mbà tó wà ní iwájú wọn. tá bá wá lọ sórí onísọ̀dí púpọ̀ eléyìí tán pè ní multiplier a máa rí pé ètò bẹ̀rẹ̀ ní àwọ̀ fàdákà ó jẹ́ 0.01 àwọ̀ wúrà ó jẹ́ 0.1 àwọ̀ dúdú ó jẹ́ òdo àwọ̀ brown ó jẹ́ ẹyọkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tá bá wo ìfaradà wọn tán pè ní tolerance àwọ̀ fàdákà jẹ́ ó jẹ́ 10% ẹ má bínú 10% àwọ̀ wúrà ó jẹ́ 5% àwọ̀ brown 1% àwọ̀ pupa 2% àwọ̀ ewé 0.5% àwọ̀ búlù 0.25 àwọ̀ aró 0.1%. tẹ́ bá wá wo olùsọdí púpọ̀ òtútù tán pè ní temperature coefficient àwọn àwọ̀ brown ó jẹ́ ẹyọ̀kan àwọ̀ pupa ó jẹ́ méjì
àwọ̀ ọsàn ó jẹ́ 3, àwọ̀ yẹ́lò ó jẹ́ 4. gbogbo tí mo ń kà yìí ó lè má ti yé wa bá, ṣùgbọ́n wọ́n ṣàpẹẹrẹ fún wa dáadáa. tá bá wá ẹ má jẹ́ àgbàgbé pa ń lo resistor kan lọ́wọ́. tẹ́ bá wò dáadáa mo kọ àwọ̀ 4 jáde níbẹ̀. ní báyìí a máa nílò àwọn àwọ̀ yìí, àwọn kóòdù yìí. ní tí mo kọ àwọ̀ ọsàn lọ́nà méjì. ẹ má tẹ̀ jẹ́ ká gbàgbé pé òun jẹ́ báǹdì 4, ilé tán pè ní 4 bands. òun jẹ́ oní ìdè 4. mo wá sọ fún wa pé nínú ìdè 4 yẹn o, méjì àkọ́kọ́ ó dá dúró, méjì tó kù ìkan jẹ́ onísọdí púpọ̀ tán pè ní multiplier, ìkan sì jẹ́ onífaradà tí wọ́n pè ní tolerance ẹ̀. ẹ jẹ́ kí wọ́n á ṣe fún wa. tá bá wo bí dáadáa ọsàn, nǹkan ọsàn níbi bí yìí ó fún wa ní kóòdì 3. so now tí n bá wá síbi máa kọ lórí ọsàn, máa kọ 3 síbẹ̀. ìgbà tí mo tún wo ìdè kejì, òun náà tún jẹ́ àwọ̀ ọsàn, màá tún kọ 3. ẹ má gbàgbé pé mo sọ fún wa pé méjì tó kù ìkan jẹ́ onísọdí púpọ̀ ní ìlọ́po 10, that's times 10. ìkẹrin wa jẹ́ ìfaradà tolerance. báwo lóyìn bó ṣe wá ń ṣe ni pé eléyìí tó wá jẹ́ àwọ̀ bírà yẹn, ẹ wá lọ wò ó ní orí ìfaradà. ẹ máa lọ sí orí ìfaradà. ẹ jẹ́ kí n fi ìfaradà hàn wá. lórí ìfaradà báyìí àwa ní àwọ̀ bíràn, kí ló wà ńbẹ̀? ó jẹ́ ẹyọ kan. ǹjẹ́ ó yé wa? so àwa jẹ́ times 10 raised to power 1. ká ní pé ọsàn náà ló wà ńbẹ̀, àwọ̀ ọsàn ló wà ńbẹ̀, á jẹ́ times 10 raised to power 3. ṣùgbọ́n torí pé ó jẹ́ àwọ̀ brown, tẹ́ bá wo kóòdù tó wà lórí ẹ̀ bí ẹyọ kan ni. so àwa jẹ́ multiplier, àwa jẹ́ times 10 raised to power 1 torí ìsọdí púpọ̀ ni ní ìlọ́po 10. ǹjẹ́ ó yé wa bí? times 10 raised to power 1. ǹjẹ́ ó yé wa bí? so ẹlẹ́kẹrin wa jẹ́ eléyìí tá ń pè ní farada, ilé tolerance, ó jẹ́ àwọ̀ wúrà. ìyẹn dẹ̀ fún wa ní 5%. a máa kọ síbẹ̀ pé plus or minus 5%. ẹ jẹ́ kí n gbé kámẹ́rà sí ojú ẹ̀ dáadáa. ẹ má bínú pé ó doríkodò. tẹ́ bá wojú ẹ̀ dáadáa, ẹ máa rí pé àwọ̀ ọsàn ó fún wa ní 3, àwọ̀ ọsàn kejì ó fún wa ní 3 gẹ́gẹ́ bí tébù tí mo pèsè fún wa. àwọ̀ biran ó fún wa ní ẹyọ kan times 10 raised to power ní ìlọ́po, onísọdúpọ̀ ní ìlọ́po. àwọ̀ wúrà wa jẹ́ ìfaradà ní 5%. ẹ jẹ́ kí wọ́n á ṣe bó ṣe máa jẹ́ fún wa. ilé àwa túmọ̀ sí pé a ní 3 times 10 raised to power 1 plus or minus 5%. ilé àwa jẹ́ 3 10 raised to power 1 òdo plus or minus 5%. ilé wa túmọ̀ sí pé lórí resistor yìí o, resistor dẹ̀rẹ̀ ohun tí wọ́n fi ń mọ resistor ní ohms ni àwọn olóyìnbó máa ń pè ní SI unit, scientific code ẹ̀ ní ohms, OHM. tẹ́ bá gbàgbé a ṣe gẹ́gẹ́ tán pè ní òfin ohm. òun náà fi máa ń mọ resistor. eléyìí wá jẹ́ 330 ohms plus or minus 5%. eléyìí plus or minus 5% yìí náà ní ìtumọ̀ ẹ̀ ni pé tẹ́ bá fi multimeter wọ́n, ó ṣeéṣe kó fún yín ní láti 325 to 335. tá bá sọ pé a yọ 5 kúrò nínú 330, á fún wa ní 325. ìtumọ̀ ẹ̀ ní minus 5%. tá bá sọ pé a wá àdí àṣírò 5 mọ́, ó máa fún wa ní 335. ìtumọ̀ ẹ̀ pé tẹ́ bá fi nǹkan wọ́n tẹ́ wọ́n tí resistor yín sì dáa, ó gbọ́dọ̀ fún yín ní range láti 325 sí 335. ṣùgbọ́n lábẹ́ ohun tó yẹ kó jẹ́
330 ló yẹ kó jẹ́. Ǹjẹ́ ó yé wa? Ǹjẹ́ ó yé wa bí? Bẹ́ẹ̀ la ṣe ń mọ resistor band. Bákan náà mo ní resistor míì níbi bí yìí, ẹ lè má rí, ok, a máa rí. Tẹ́ bá wo orí ẹ̀ dáadáa, jẹ́ kí n sún ká lo ibi tó tuntun. Tẹ́ bá wò dáadáa, ẹ máa rí pé ó ní àwọ̀ biran, àbí? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ní àwọ̀ dúdú, àwọ̀ brown. Tẹ́ bá tún wò, ó ní àwọ̀ ewé, eléyìí tán pè ní green. Bákan náà ló ní èlò tó ka ní ẹlẹ́kẹrin ẹ̀rin ìkẹta ẹ̀kẹrin ẹ̀, ó jẹ́ àwọ̀ wúrà. Tá bá wò ní báyìí, ẹ jẹ́ kí n wá ṣe bó ṣe máa jẹ́ fún wa. Tẹ́ bá gbàgbé tébù tí mo pèsè fún wa, tí mo bá design, àwọ̀ biran ó máa fún wa ní àmì kan, àbí? Àwọ̀ dúdú á fún wa ní kíni? Òdo. Ẹ jẹ́ kí n fi hàn wá. Báwo dáadáa, ẹ máa rí pé àwọ̀ biran ó ní ẹyọ kan, ó lé léyìí, ẹyọ kan. Àwọ̀ biran ní ẹyọ kan, ó lé léyìí ń bí. Àwọ̀ biran lélẹ̀, ó fún wa lẹ́yọ kan. Tẹ́ bá dẹ̀ wò, mo sọ pé a tún ní àwọ̀ dúdú, ìyẹn ni ó fún wa ní òdo, a kọ síbẹ̀. Àwọ̀ ewé ó jẹ́ 5. Ẹ má dẹ̀ gbàgbé pé onísọ̀dí púpọ̀ ni á jẹ́ times 10⁵. Ìyẹn ni onísọ̀dí púpọ̀. 5 ni kíní ẹ̀dálé olè ń wò ń bíbí yìí. 5 ó ní àwọ̀ ewé. So tá bá sọ pé àwọ̀ wúrà, ìyẹn ni ìfaradà tán pè ní tolerance 5%. Ìjọ yé wa bí? Mo fẹ́ ká wò dáadáa, ẹ̀yẹ máa wò. So ẹ jẹ́ ká wá ṣe ohun tó túmọ̀ sí. Àwọ̀ biran ẹyọ kan, àwọ̀ dúdú òdo. Ìka ohun tó ka ní ẹlẹ́kẹrin ó jẹ́ times 10⁵, àbí? Plus or minus 5%. Ní báyìí, jẹ́ ká wo ohun tó túmọ̀ sí. 1 0 òdo 5, àbí? 1 2 3 4 5 plus or minus 5%. Ǹjẹ́ a rí dáadáa bí? Ẹ jẹ́ ká wá pín. Ṣé ti rí? Eléyìí túmọ̀ sí 1 million ohms plus or minus 5. Tá bá máa pè lè bá máa pè ní 1 mega ohms. Tó bá jẹ́ eléyìí, a máa pè ní 1 ohms. Tó bá jẹ́ 10, a máa pè ní 10 ohms. Tó bá jẹ́ 100, a máa pè ní 100 ohms. Tó bá ti ń wọ 1000 ohms, ó túmọ̀ sí 1k. Tó bá ti jẹ́ 1000, a máa pè ní k. Nírú ẹ̀ náà láti ibi tí wọ́n ti rí kìlómítà. Kìlómítà kan jẹ́ ẹgbẹ̀rún kan mítà, ó ní wọ́n pè ní 1 kilometer. So the same, bákan náà ló ṣe rí nínú tàbá mọ̀ nínú ẹ̀rọ. 1k ó túmọ̀ sí 1000 ohms. Bákan náà, tàbá wá ní eléyìí tó ti ń wọ 6, ok, ẹ jẹ́ kí fi eléyìí tó jẹ́ eléyìí máa túmọ̀ sí 10k. Tàbá ní eléyìí tó rí báyìí, eléyìí á túmọ̀ sí, eléyìí máa túmọ̀ sí 100k, torí ó ní òdo mẹ́ta, that's 100,000, ló jẹ́ 100k. So now tàbá wá ní eléyìí tí wọ́n kọ tó jẹ́ òdo 6, àwa jẹ́ 1 mega ohms. Ǹjẹ́ ó yé wa? Bákan náà wọ́n máa kọ́ abẹ́ àti ń lo multimeter. Eléyìí tẹ́ ń wò níbí ó ní multimeter, làwọn olóyìnbó ń pè ní multimeter.
ẹ jẹ́ n gbé kámẹ́rà sójú ẹ̀ ká lè rí dáadáa. Nọ́ọ̀bù yìí ó la fi máa ń yí sí ojú nǹkan tá a fẹ́ kó ṣe. Wọ́n máa kọ́ wa níyẹn ní inú fọ́nrán tó ń bọ̀. Ẹ ṣeun púpọ̀.